sí o àlìyá ojú ọ̀la pé ọmọ búṣayọ ọlọ́jọ́ bí mo kíyọ̀kíyọ̀ àbọ̀ ọdúnrìn o ọpẹ́ túbọ̀ òkú ọjọ́ bí o. Atótó máa lóhùn gbẹ̀dú àgẹ̀rẹ̀ bàbá àwọn ìlú ògbìgbì àdó olúfẹ̀ ilé àkókò ni wọ́n ti ń gbíndó ẹni tí kíkí tọ́ sí fún tọjọ́ bíi tòní ni mo fẹ́ máa kí ẹ rí nǹkan Princess Aliyah ọmọ pẹ́túbọ̀rí lónìí lọ́wọ́lọ́wọ́ December 29 lọ́dọọdún èyí ṣe ṣeré ẹgbà bẹ́ẹ̀ kì í ṣeré o ẹ̀yin ènìyàn wa nítorí gbogbo sàásù kọ́nisẹ̀ láyé ń bí gbogbo ìbálòpọ̀ kọ́ ló ń doyún gbogbo oyún tí ẹ ń wò yẹn kọ́ ló ń dọmọ gbogbo ọmọ kọ́ ní dúró gbarúkọ lọ́jọ́ àsúná ẹ̀ rí nǹkan gbogbo ọmọ tí ẹ ń wò yẹn kọ́ ló ṣe é mú yọgun àdìtú ọ̀rọ̀ ojú ọlágbó ọmọ Bùsáyọ̀ Abọ́dúnrìn ti lé lọ́dún 15 years ni ẹ rí nǹkan wá dirun wá dìgbà fún àwọn tó bí ọlọ́mọ ọmọ Pẹ́túbọ̀ Àlíù Oríyọmí rèé Jímọ̀ ni lèmi ń ké sí yeye tó bí ọlọ́mọ Sabikat Abọ́dúnrìn Ọpẹ́túbọ̀ á jẹun ọmọ lọ́pọ̀lọpọ̀ ọmọ ọlọ́dún ọlọ́jọ́ bí gangan lèmi ń ké sí mújójó ijó ayọ̀ ní fún tọjọ́ bí rẹ̀ ẹ̀ẹ̀kan lọ́dún ni dúpẹ́dúpẹ́ wípé orí dá ọ lẹ́ni tí ń ṣayẹyẹ ọjọ́ àbí ọ̀pọ̀ èèyàn ni ò lórí ọ̀fẹ́ àti ṣayẹyẹ ọjọ́ bí àwáwí kọ́ ẹni ọdún bá báláyé bí irú ẹni bẹ́ẹ̀ bá dá músòmúsò fún Elédùmarè kò léèwọ̀ ọmọ Bùsáyọ̀ o Abọ́dúnrìn ó ní nǹkan ò ní ọ̀rọ̀ rẹ̀ tọ́pẹ́ kékeré ló wà lọ́jọ́ tòní ò dàgbà ò ní dàgbà ìyà lọ́lá Elédùmarè ọba ìmọ̀ ọgbọ́n òun òye abá ọmọ gbé máa ṣàmì ọ̀rọ̀ òjèrè bí o ṣe ń ṣọjọ́ bí rẹ yìí àti bí a ṣe fẹ́ lọ mọ́dún tuntun ò ní báwọn dẹni àgbégbìn ọmọ Pẹ́túbọ̀ o àwọn àbúrò rẹ̀ bíi Àmírà Ọpẹ́túbọ̀ Abdulawal Adékúnlé Ọpẹ́túbọ̀ àti Jamaudeen Adéwálé Ọpẹ́túbọ̀ ń kí ọ fún tọjọ́ bí rẹ̀ ó yá súnmọ́ bí bàbá tó bí ọlọ́mọ Jímọ̀nì Àlíù Oríyọmí Ọpẹ́túbọ̀ ní kí n máa kì ẹ́ ní kíkí ìyanu ọmọ lókùnlà o ọmọ lókùnlà ẹ̀gidi níjọ́ ọjà ọmọ ọ̀jàjà ń jà kò já ọmọdé ilé ó múṣu lọ́jà òjèrè ọmọdé ilé ń rojú o ọmọ iṣu ń bẹ nílé kò sọ́bẹ ọ̀bẹ kan ṣoṣo tó kù nílé òde òbí bọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ nínú ilé yìí o ẹ̀yin lọ́mọ tí ń wẹ̀ lódò tí gbogbo ọmọge ń yọwọ́ ọṣẹ wọ́n pè é tèmi ni ó mú tèmi ni ó gbà tèmi ni ó ṣe ọmọ ìlú tí a bá ti lówó tí a níwà ta ló jẹ́ fún ọmọ ẹ̀ fún àṣà ọmọ ẹyọkùrú lùjà ó yọkùrú àlè rẹ̀ ṣeré ọmọ olótú ò gbẹ́gi lóye ọmọ òjòyè kóyè ehun ní jẹ Princess Aliyah o òkú ọjọ́ bí rẹ̀ ojú ọ̀la pé ẹni ẹlẹ́ni ò nígbà ṣe rẹ̀ ṣe aṣọ́dún mẹ́dùn o ó ṣe 20 30 50 80 títí lọ́dẹ 100 jù bẹ́ẹ̀ náà o. bí wọ́n bá wá bí yín wípé ta ló kọrin ewì sí yín létí ẹ bá mi máa sọ fún wọn wípé Ìdòwú iye ni Ìjẹ̀bú Waterside lèmi kúkú ti wá ọmọ Ìwò pé Ẹ̀jídà gan lèmi Ìdòwú ọmọ Ògúnbàjò.